Ọlọ́run àpèjúbà àpèríre olùgbọ̀ngbọ̀n ti gbọ́n Ọlọ́run ọjọ́ pípẹ́ ọ̀rọ̀gọ̀jígọ̀ Ọlọ́run àgbàlagbà mọ̀nàmọ́ná tí ń ṣojú olúbi mọ̀nàmọ́ná àmì mi òjò tí sọpọlọ ìka ènìyàn dí rádaràda afẹ́fẹ́ lẹ́lẹ́ tí kárí oṣó wọlé àgbàlagbà èèyàn tí forí àjẹ́lù kòkòrò dùgbẹ́dùgbẹ́ ará òde ọ̀run iná tí fọ́ká sọkún omi o èpìtì pé gbólúbi tíyetíye ọba tó fọgbọ́n ṣẹ́gun ọlọ́gbọ́n pátápátá ọba tó fìmọ̀ ṣàjùlọ gbogbo olùmọ̀ràn pátákí àràmọ̀dá ṣẹ̀dá ọba tó fayé ṣòṣùkà sórí òun àrà mẹ́rìírí Elédùmarè ọba tó jókòó sórí tí afẹ́fẹ́ arógun má ti dì í arógun má má sá arógun má má ṣojo. Ọba mímọ́ tó mú express jáde láàrin òkun pupa àwọn ọmọ Israẹli sì gba bẹ́ẹ̀ kọjá kò sóba edge bridge bẹ́ẹ̀ ni ò sí plane ọba ó pọ̀ ńlọ́run ayé ṣe bí ara ló ń dún olúgbọ́ngbọ́n ti gbọ́n ọba tó ní ọgbọ́n ọ̀gbanigbani ọba tí fi gbágbani lọ́wọ́ alágbára tó fẹ́ fi gbágbani lọ́wọ́ ẹni gbanigbani the creator fabricator orientator initiator originator proprietor incubator generator landlord possessor professor olórí oko ẹ bá mi pariwo kẹ́ ẹ sọ pé Igwe.
are still at the OBA AYIKI concert, and I'm right here with the man who is behind the vision of today's event, Soji Ojemakinde. How are you doing? I'm very well. How has the event been so far? Beautiful. It has been awesome. In fact, it's actually beyond my imagination. So what exactly is the vision behind this concert? To bring drummers, local drummers, to bring all sort of drums together to praise God. He deserves that praise first. So we are returning back to him through our African drums. Wow, that's really awesome. So what is the future for AYIKI? The future for AYIKI is to bring together numerous drums that are going into extinction. Let's bring them back to stage to praise the God who deserves it. So OBA AYIKI simply means the king you roll on the floor to greet. And that's exactly what we are trying to do, returning the praise back to the king who deserves it.
Igbo kwenu. No original A, I've been the one who and learn. Igbo kwenu. Igbo kwezuenu. O gadironu nile manaha Jesus. O jirila okara wega fe elekere isi nkururuchi. Tata bụ ụbọchị ụka bụrụkwa mkpụrụ ụbọchị 21 ma bụrụ ụbọchị nwanne anyị nwoke Ayiki ji akpọ ndị mmadụ oku n'ụlọ ụka ezumezu nke dị na Baptist na Festac Lagos. Ọra na eze na anụ ọnụ anyị ji ohere a wee na-agwa unu na onye ọbụla dị ndụ n'elu ụwa nwere onyinye amara nke Jehova nke usu niile nke ndị agha nyere ya. Nwanne anyị nwoke Ayiki bụ nnọọ onye Jehova nyere onyinye amara iji ụbọ akwara nakwa ọtụtụ ihe dị iche iche wee kụọrọ Jehova egwu. Anyị wee na-asị ya jide ka o ji n'ihi na onye asị ya jide ka o ji na ọ na-eme gịnị na ọ na-eme ihe dị mma. Mgbe ndị nta akụkọ anyị gbara nwanne anyị nwoke Ayiki ajụjụ ọnụ ọ bụ gịnị kpatara o ji wee na-eme ihe gbasara anya bụ akụmegwu, ọ kọwapụtara anyị na o lesiala nna anya wee chọpụta na ọtụtụ ndị mmadụ ji ụbọ akwara nke ndị ọcha wee na-akụ egwu. O wee bunazie ngwa egwu ya n'ihe ndị Yoruba ji akụ egwu. Anyị wee na-asị na onye nwe anyị mere ka ọ na-eme ya n'ala anyị bụ Nigeria na mgbe na-eteghị aka ọ ga-eburu ya wee gaba mba United Kingdom n'aha nke Nna na nke Ọkpara na nke Mmụọ Nsọ. Dịka anyị na-aga n'iru, anyị na-arịọ onye ọbụla ka unu nye anyị ntị unu, nye anyị obi unu, n'ihi na tata ebunu ga-eme gịnị ga-ahụ ndị kpụ atụrụ. Ana m asị onye ọbụla bịara ebe a na onye nwe anyị ga-eme na ụkwụ unu ji wee bịa na nke unu ga-eji na ga-eme gịnị ga-aka ya mma. N'ebe a ka anyị ga-eweta anya bụ ọkwa n'isi njedebe. Aka m bụkwa Mazi Ifeanyi Nwosu. Ndewonu. Èmi màmá ẹnìkan ọba Ayiki ló ń jẹ́ ọba ńlá ọba ètò ọba màmá ṣe ògọ́gù o. Ẹ̀wí ń gbọ́ tó ẹ̀hún péré ọba. Màmá ẹ wo ọjọ́ tó bọ̀ dalẹ̀. Mo ní tó ẹ̀hún péré ọba ọba ńlá ẹlẹ́rù ni tó gbáyé ró. Ẹ̀dá tó kanlẹ̀kùn owó tó rówó gbà lọ́wọ́ ọba tó láyé lọ́wọ́ lájẹ́rẹ́. Alọ́ba Ayiki ó ti bàṣírí mi kò jẹ́ ká ṣírí mi tó fáyé rí. Mo ní tó ẹ̀hún péré ọba. Igbo man, your own song you no interpret o. Me I go interpret. If person knock, may God bless am. God will come answer am. He go say Oba Ayiki, that is the mighty God, abi? Money to peri ọba ńlá ẹlẹ́rù ni tó máa yẹ̀rọ. Ayiki ló bá mi ṣe kò jẹ́ ń tọrọ jẹ́, kò máa jẹ́ ń tọrọ mu, kò jẹ́ ń ṣẹrú ẹgbẹ́. Àdìsá bàbá òní ìbejì ẹni ọgbẹ́tẹ́ gbèrò, ó wà dẹni tó ń gbàgbọ́ tó ń gọ́lé alárin. Ayiki ńlá ikú tó yẹ kó pa mí. Jésù Kristi tí kú lórí àgbélébù òkè Calvary ó tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí n lè wà nínú ìyè àìníwẹ̀ẹ́gùn. Èdùmàrè máa bá jẹ́ yẹn lọ, ọba òkè máa bá jẹ́ yẹn lọ, iṣẹ́ tó ń ṣe máa ń tẹ́ mi lọ́rùn. Èdùmàrè máa bá jẹ́ yẹn lọ. Ayiki ń gọ́ ẹni tó ń bọ́ lọ́hùn jorúkọ. Ayiki bọ́ta o, ìwọ ló pè wá o, jẹ́jẹ́ la jókòó lé o. Èdùmàrè máa bá ẹ̀dàlú ibo rẹ̀. Èdùmàrè máa bá ṣẹ́yẹn lọ, iṣẹ́ tó ń ṣe máa ń tẹ́ mi lọ́rùn. Èdùmàrè máa bá ṣẹ́yẹn lọ, Ayiki àwa bá ẹ jó. Èdùmàrè máa bá ṣẹ́yẹn lọ, iṣẹ́ ó ń tẹ́ wa lọ́rùn. Èdùmàrè máa bá láfi ní pé wẹ́rẹ́ ló bá wa ṣe, wẹ́rẹ́ ló bá wa ṣe.
wẹ́rẹ́ ló bá wa ṣe àyíkí o wẹ́rẹ́ ló bá ẹ ṣe ohun táyé rò pé kò ṣe é ṣe wẹ́rẹ́ ló bá ẹ ṣe. Adétúnì bàbá wa Elédùmarè Ọlọ́run òun ló ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe alágbára ńlá kílẹ̀ wíṣẹ́. Adétúnì bàbá wa Elédùmarè Ọlọ́run òun ló ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe alágbára ńlá. Ó dá ìmọ́lẹ̀ láti jọba ọ̀sán. Ó dá òkùnkùn ìyẹn ń jọba òru. Òkè ńlá láti gba ìjì dúró. Àti ọ̀gbun láti gba omi. Irun orí ó mọ iye wọn. Ìrà ilẹ̀ ó mọ ire wọn. Ìyanrìn òkun ó mọ iye tó jẹ́. Alágbára ṣóun lọ bá wa. Elédùmarè Ọlọ́run òun ló ṣe ohun tẹ́nìkan ò lè ṣe alágbára ńlá sí lẹ́nu yìí. Adétúnì bàbá wa Elédùmarè Ọlọ́run òun ló ṣe ohun tẹ́nìkan ò lè ṣe alágbára ńlá. Listen, ó ṣòun rere ó ṣòun gidi. èmi yóò yìnyín Jésù tó yìnyín nítorí mi tó tún kú èmi yóò yìnyín. kọ́ńtráktọ̀ máa gbọ́ gbogbo owó òtítọ́ òṣìṣẹ́ irọ́ gbogbo ohun èlò tó rà ṣe báyédèrú ṣá ní gbogbo wọn ó ṣojú kankan ó sì náwó ọ̀hún ó jẹ́ lọ yí padà torí Jésù ń bọ̀ ó àní kò sáyédèrú lọ́rùn ẹgbẹ̀rin. òtítọ́ dọ́jà òkúta irọ́ dọ́jà òkúta. ó ta wéréwéré bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ló ti ẹ̀tún kọ́. òtítọ́ dọ́jà òkúta. ó
ọjọ́ kan ló ti èṣù nírọ́ o èṣù nírọ́ Jésù ló ti èṣù nírọ́ Jésù ló ti ẹ̀tún bá ń tún kọ́ èṣù nírọ́ Jésù ló ti tọ́ o.